àṣé lóòótọ́ lọ̀rọ̀ àwọn àgbà tó ní wípé ẹni agbójú okùn lé ò jẹ́ ni àgbà pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ní apá gúúsù ìlà oòrùn ilẹ̀ wa Nàìjíríà bí wọ́n ṣe ti ráwọ́ tó àwọn ọmọ ẹ̀ṣọ́ aláàbò èyí tí ó ń ṣọ́ ẹkùn gúúsù ìlà oòrùn ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n ṣe ń gbìmọ̀pọ̀ láti lọ jí àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n ń ṣe ìdánwò oníwèé mẹ́wàá WAEC gbé láwọn ìpínlẹ̀ tó wà ní ẹkùn ọ̀hún ẹ wá wo ohun tí wọ́n gbà lọ́wọ́ wọn. Ọ̀rọ̀ yìí gbẹnu tán. Akéwúkéwé kan rèé tí ó ti kú sí àkàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Kebbi lẹ́yìn ìgbà tí ó lọ sọ́dọ̀ wọn láti lọ sọ̀rọ̀ ní ìtùbínùbí pẹ̀lú wọn láti dáwọ́ ogun dúró kógun omi kógun sinmi ní ìpínlẹ̀ Kebbi ni wọ́n bá jí gbé. Bàbá ọ̀hún ni ó ti kú sí àkàtà àwọn ajínigbé. Sísan owó orí gangan ni ọ̀nà àbáyọ sí ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ohun amáyédẹrùn kò ṣeé má ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ san owó orí yín kí ìdàgbàsókè bá fi lè bá orílẹ̀-èdè yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ké gbàjarè síta bẹ́ẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Àwọn adíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú káàkiri ní orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ètò ìdìbò abẹ́lé wọn ni wọ́n ná owó tí ó lé ní bílíọ̀nù lọ́nà ọgbọ̀n náírà ìyẹn 30 billion naira. Olórí àjọ EFCC ni ó fi ọ̀rọ̀ yìí léde. Sometime late last year, we took an assessment of how much a contestant for the office of a governor in Nigeria spends in a build-up to the election, during the primaries, and during the election itself, and post-election, tribunal issues and all of that. And we saw it to be between 20 and 30 billion naira. Iléeṣẹ́ ọlọ́pàá ti ráwọ́ tó àwọn ọmọ orílẹ̀-èdè Pakistan ní ìpínlẹ̀ Èkìtì èyí tí wọ́n ń hu àwọn ìwà kan èyí tí ó lẹ́jà bákan nínú tí wọ́n sì ń fura sí wọn. Ọwọ́ ọlọ́pàá ti tó wọn ní ìpínlẹ̀ Èkìtì. Àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí lẹ́ ò máa gbọ́ láìpẹ́. Yorùbá Gidi TV. Akéwúkéwé kan rèé tí ó ti kú sí àkàtà àwọn ajínigbé ní ìpínlẹ̀ Kebbi lẹ́yìn ìgbà tí ó lọ sọ́dọ̀ wọn láti lọ sọ̀rọ̀ ní ìtùbínùbí pẹ̀lú wọn láti dáwọ́ ogun dúró kógun omi kógun sinmi ní ìpínlẹ̀ Kebbi ni wọ́n bá jí gbé. Bàbá ọ̀hún ni ó ti kú sí àkàtà àwọn ajínigbé. Akéwúkéwé ti ìjọ Jama'atu Izlatil Bidawa Ikamati Suna Alhaji Muhammad Maibaga ni ó ti kú sí ìgbèkùn àwọn ajínigbé ní ìpínlẹ̀ Kebbi. Ìròyìn gbé jáde wípé akéwúkéwé ọ̀hún ni wọ́n ráwọ́ tó tí wọ́n sì jí gbé pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ tí ọ̀kan lára wọn sì jẹ́ alága ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ní ìjọba ìbílẹ̀ Kókó Bèsè ní ìpínlẹ̀ Kebbi níbàámu pẹ̀lú fọ́nrán èyí tí àwọn ajínigbé ọ̀hún fi síta. Fọ́nrán ọ̀hún ni ó ṣàfihàn akéwúkéwé ọ̀hún èyí tó ti dolóògbé nígbà tí ó wà nínú ìrora àìní ètò ìlera tó péye tí ó sì ń gbé pìpìpì bí ẹni tí yóò kú, ṣùgbọ́n àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ arákùnrin ọ̀hún tí ó jẹ́ bàbá ọ̀hún ni ó ti padà jáde láyé bódìgbò ṣe. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ yìí tí ó jẹ jáde láti ẹnu alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Kebbi SP Bashir Usman ni ó fìdí ìṣẹ̀lẹ̀ ìmúlẹ̀ wípé lóòótọ́ àti lódodo ni bàbá yìí ni ó ti dágbére fáyé ní ọjọ́rú ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 2026. Ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ti gbọ́ ìjábọ̀ èyí tí ó ní ṣe pẹ̀lú bàbá èyí tí ó kú sí àkàtà àwọn ajínigbé. Bákan náà ni wọ́n ránṣẹ́ ìbánikẹ́dùn sí àwọn mọ̀lẹ́bí rẹ̀. Ọ̀kan lára àwọn ọ̀rẹ́ tí ó dàbí ẹbí fún olóògbé ọ̀hún ìyẹn Usman Aliyu ni ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo akitiyan ni wọ́n ti ń sà láti fi gba arákùnrin ọ̀hún kúrò ní àkàtà àwọn ajínigbé látàrí bí wọ́n ṣe rí nínú fọ́nrán ọ̀hún èyí tí kò ní ìlera pípé tí ó sì ń gbọ́n pìpìpì kó má bàa kú síbẹ̀. Ṣùgbọ́n gbogbo akitiyan láti sa gbogbo owó àti gbogbo ohun tí àwọn ajínigbé ọ̀hún sọ wípé àwọn nílò gbogbo ẹ̀ ló já sí pàbó èyí tó sì yọrí sí ikú arákùnrin ọ̀hún. Wọ́n wá jẹ́ kó di mímọ̀ wípé arákùnrin náà ni ó ti kú sí àkàtà àwọn ajínigbé ọ̀hún. Àṣé lóòótọ́ lọ̀rọ̀ àwọn àgbà tó ní wípé ẹni agbójú okùn lé ò jẹ́ ni àgbà pẹ̀lú bí àwọn òṣìṣẹ́ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà àti àjọ ọ̀tẹlẹ̀múyẹ́ ní apá gúúsù ìlà oòrùn ilẹ̀ wa Nàìjíríà bí wọ́n ṣe ti ráwọ́ tó àwọn ọmọ ẹ̀ṣọ́ aláàbò èyí tí ó ń ṣọ́ ẹkùn gúúsù ìlà oòrùn ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n ṣe ń gbìmọ̀pọ̀ láti lọ jí àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n ń ṣe ìdánwò oníwèé mẹ́wàá WAEC gbé láwọn ìpínlẹ̀ tó wà ní ẹkùn ọ̀hún. Ẹ wá wo ohun tí wọ́n gbà lọ́wọ́ wọn.
ọ̀rọ̀ yìí gbẹnu tán. Ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ti ìpínlẹ̀ ìyẹn Department of State Service àti àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ní ọjọ́rú àná tí í ṣe ọjọ́ kẹwàá oṣù kẹfà ọdún 2026 ni wọ́n ya bo ibùba àwọn ikọ̀ kan tí wọ́n jẹ́ ikọ̀ èyí tí wọn ò fi òfin dá sílẹ̀ nínú ẹgbẹ́ àwọn ẹ̀ṣọ́ aláàbò èyí tí ó ń ṣọ́ ẹkùn ìlà oòrùn ilẹ̀ wa Nàìjíríà pẹ̀lú bí wọ́n ṣe gbìdánwò láti lọ jí àwọn akẹ́kọ̀ọ́ èyí tí wọ́n kọ ìdánwò oníwèé mẹ́wàá wọn ìyẹn WAEC lọ́wọ́ ní apá ẹkùn ìlà oòrùn gúúsù ilẹ̀ wa Nàìjíríà. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn ìpínlẹ̀ yìí tí wọ́n fojú sùn ní ìpínlẹ̀ Enugu, Anambra àti ìpínlẹ̀ Imo níbàámu pẹ̀lú àtẹ̀jáde èyí tí ó jẹ jáde ní ọjọ́bọ̀ òní láti ọ̀dọ̀ ẹ̀ka ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ti ìpínlẹ̀ ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ pé àwọn ọlọ́pàá ọ̀hún àti àwọn ọmọ ológun ni wọ́n pé bíríkòtò tó sì bẹ̀rẹ̀ sí ní dọdẹ àwọn agbébọn ọ̀hún tí wọ́n sọ wípé àwọn jẹ́ ẹ̀ṣọ́ tí ó ń ṣọ́ ẹkùn ìlà oòrùn ilẹ̀ wa Nàìjíríà èyí tí wọ́n ti ń ṣiṣẹ́ lòdì sí ohun tí wọ́n dá wọn lẹ̀ fún ní apá agbègbè Enugu. Àtẹ̀jáde ọ̀hún tún jẹ́ kó di mímọ̀ pé lẹ́yìn ìgbà tí wọ́n kẹ́fín àlàkalẹ̀ wọn wípé wọ́n fẹ́ ṣe ọṣẹ́ ní àwọn ilé ẹ̀kọ́ káàkiri ni wọ́n rí wípé nínú àlàkalẹ̀ wọn ni wọ́n ti sọ wípé wọn yóò wọ aṣọ àgùnbánirọ̀ ìyẹn National Youth Service Corps láti wọ àwọn ilé ẹ̀kọ́ ọ̀hún níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún. Nígbà tí wọ́n dé ibùba àwọn ọ̀bàyéjẹ́ yìí wọ́n gba àwọn ohun ìjagun púpọ̀ ní ọwọ́ wọn bíi ìbọn AK-47 èyí tí ó jẹ́ 8, ọta ìbọn èyí tí ó jẹ́ AK-47 tí ó jẹ́ oní ìdì 12 tí gbogbo ọta rẹ̀ sì jẹ́ 323 ìyẹn 323 rounds tó fi mọ́ 7.62 special ammunition. Bákan náà ni wọ́n tún rí àwọn aṣọ àgùnbánirọ̀ yìí tí ó jẹ́ 10 ní ọwọ́ wọn pẹ̀lú afẹ́fẹ́ tajútajú agolo rẹ̀ èyí tí ó jẹ́ 2 ni wọ́n bá ní ọwọ́ àwọn agbébọn yìí. Bákan náà ni iṣẹ́ ọ̀tẹlẹ̀múyẹ́ fi jẹ́ kó di mímọ̀ pé wọ́n ti ń gbìyànjú láti lọ ṣe ìkọlù sí àwọn ilé ẹ̀kọ́ káàkiri àwọn ìpínlẹ̀ tó wà ní ẹkùn gúúsù ìlà oòrùn ilẹ̀ wa Nàìjíríà láti lè fi jí àwọn ọmọ kó. Ṣùgbọ́n wọ́n jẹ́ kó di mímọ̀ pé ọjọ́ ìṣẹ́gun tó kọjá yìí ni àṣírí wọn tú sí ọwọ́ àwọn ọ̀tẹlẹ̀múyẹ́ ti ìpínlẹ̀ àti àwọn ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà ní apá agbègbè Gàkí ní ìpínlẹ̀ Enugu tí àwọn ikọ̀ méjèèjì sì parapọ̀ láti lọ bá wọn ní ibùba wọn kó tó di wípé wọ́n ráwọ́ tó àwọn ẹni yìí níbàámu pẹ̀lú ọ̀rọ̀ ọ̀hún. Wọ́n jẹ́ kó di mímọ̀ pé ìṣẹ̀lẹ̀ yìí ni ó tún ṣẹlẹ̀ lẹ́yìn bí ọ̀sẹ̀ kan èyí tí àwọn àjọ DSS ọ̀hún tí wọ́n ráwọ́ tó àwọn 5 kan èyí tí wọ́n lọ́wọ́ nínú ìwà ìjínigbé èyí tí ó ṣẹlẹ̀ sí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ nílé ẹ̀kọ́ Mary mímọ́ ti Kátólíìkì tó wà ní Papiri Village ní Niger State ìyẹn St Mary's Catholic School ní Papiri Village ní ìpínlẹ̀ Niger ní ọjọ́ 21 oṣù kọkànlá ọdún 2025. Bákan náà ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ wípé àwọn èèyàn yìí ni wọ́n ti ń gbé ìlànà jáde láti lọ ṣe ọṣẹ́ wọn láti lọ fi jí àwọn olùkọ́ àti àwọn akẹ́kọ̀ọ́ gbé láwọn ìpínlẹ̀ tó wà ní ẹkùn gúúsù ìlà oòrùn ilẹ̀ wa Nàìjíríà. Ṣùgbọ́n àkàrà padà tú sépo mọ́ wọn lọ́wọ́ ní ọjọ́rú àná nígbà tí ikọ̀ ọ̀tẹlẹ̀múyẹ́ ti ìpínlẹ̀ Enugu àti ikọ̀ ọmọ ológun ilẹ̀ wa Nàìjíríà tí wọ́n parapọ̀ tí wọ́n sì lọ bá wọn ní ibùba wọn kó tó di wípé wọ́n kápá wọn tí wọ́n sì fi ọwọ́ òfin mú gbogbo wọn. Sísan owó orí gangan ni ọ̀nà àbáyọ sí ìdàgbàsókè orílẹ̀-èdè wa Nàìjíríà àti ìdàgbàsókè ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ohun amáyédẹrùn kò ṣeé má ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ san owó orí yín kí ìdàgbàsókè bá fi lè bá orílẹ̀-èdè yìí. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni ó ké gbàjarè síta bẹ́ẹ̀ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó ti pè fún títẹ̀lé òfin ìlànà owó orí sísan ní orílẹ̀-èdè Nàìjíríà pẹ̀lú bí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣe sọ wípé owó orí yìí ni yóò mú kí owó tí orílẹ̀-èdè wa Nàìjíríà èyí tí ó ń pa wọlé kí ó rú gọ́gọ́ sí i láti lè fi mú kí ìdàgbàsókè bá àwọn iṣẹ́ àkànṣe ohun amáyédẹrùn kò ṣeé má ní àti láti mú ẹ̀dínkù bá bí orílẹ̀-èdè Nàìjíríà bí ó ṣe ń yáwó káàkiri àwọn orílẹ̀-èdè gbogbo àti pé yóò mú ìdàgbàsókè ẹlẹ́mìí gígùn bá ètò ọrọ̀ ajé ilẹ̀ wa Nàìjíríà. Níbàámu pẹ̀lú ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó jẹ́ kó di mímọ̀ wípé pẹ̀lú bí
ìlànà owó orí àti ètò ìṣúná orílẹ̀-èdè yìí bí ó ṣe ti ní àtúntò èyí tí ó péye ni wọ́n ti ń là kalẹ̀ fún mímú kí ètò ìṣúná orílẹ̀-èdè wa Nàìjíríà kí ó peléke kí ó sì dúró gírí lórí ẹsẹ̀ rẹ̀ láti lè fi ṣe àtìlẹ́yìn fún ẹ̀ka ìdókòwò nínú àwọn ojú ọ̀nà gbogbo, ojú ọ̀nà ọkọ̀ ojú irin àti apá iná mọ̀nàmọ́ná tó fi mọ́ àwọn ẹ̀ka èyí tó ṣe kókó ṣe pàtàkì ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Ṣùgbọ́n adíje dupò ààrẹ nínú ẹgbẹ́ òṣèlú Labour Party nínú ètò ìdìbò ọdún 2023 tí ó tún jẹ́ adíje dupò nínú ẹgbẹ́ òṣèlú NDC ní àsìkò tí a wà yìí, ìyẹn ọ̀gbẹ́ni Peter Obi ni ó ti wá gbéná kojú ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú wípé ó jẹ́ kó di mímọ̀ wípé ètò ọrọ̀ ajé lásìkò ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu ó nílò ìbéèrè lọ́pọ̀ yanturu kí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu sì máa dáhùn lójú ẹsẹ̀ lórí wípé gbogbo owó èyí tí orílẹ̀-èdè Nàìjíríà ti ń pa wọlé gẹ́gẹ́ bí owó tí à ń pa wọlé lábẹ́lé kí ni wọ́n fi ń ṣe ní orílẹ̀-èdè Nàìjíríà. Pẹ̀lú bẹ́ẹ̀ kò sí ìdàgbàsókè kankan ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn owó tí ó jẹ́ owó orí tí orílẹ̀-èdè Nàìjíríà ti ń gbà láti ìgbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti wọ orí ipò gẹ́gẹ́ bí ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà, àwọn owó yìí kí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu fi ṣe? Peter Obi ni ó tún sọ wípé ládùúrú bí ìdàgbàsókè bí ó ṣe bá owó èyí tí orílẹ̀-èdè Nàìjíríà ń pa wọlé, bẹ́ẹ̀ orílẹ̀-èdè Nàìjíríà náà ni ó sì ń jẹ gbèsè mọ́ gbèsè tí ìgbówólórí sì ń bá àwọn ọjà káàkiri tó fi mọ́ wípé àwọn èèyàn ni wọn ò ríṣẹ́ àti wípé ìdàgbàsókè ni ó tún sá fún orílẹ̀-èdè Nàìjíríà tó fi mọ́ ilé kókó ètò ọrọ̀ ajé tí ó sì ń peléke sí i, èyí tí ó sì ń ni àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà tí ó lé ní mílíọ̀nù tí ó tún gbé mílíọ̀nù pọ̀n tí ó ń ni wọ́n lára káàkiri orílẹ̀-èdè yìí. Ó wá rọ ìjọba orílẹ̀-èdè wa Nàìjíríà lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu láti jọ̀wọ́ láti sọ̀rọ̀ nípa àwọn àtúnṣe èyí tí ó ń bá ẹ̀ka ètò owó orí àti ètò ọrọ̀ ajé ní orílẹ̀-èdè wa Nàìjíríà, nítorí pé gbogbo ọ̀rọ̀ yìí ni ó nílò àlàyé tí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà fẹ́ gbọ́. Bákan náà ó wá tún wá tọ́ka sí wípé gbogbo owó tí orílẹ̀-èdè Nàìjíríà ń pa wọlé kí ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti ìṣèjọba rẹ̀ kí wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe àtúpalẹ̀ bí wọ́n ṣe ná àwọn owó yìí kó tó di àsìkò ìdìbò, nítorí wípé pẹ̀lú bí ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu bí ó ṣe sọ wípé owó orí ni ó jẹ́ ọ̀pákùtẹ̀lẹ̀ fún ìlọsíwájú orílẹ̀-èdè wa Nàìjíríà, bẹ́ẹ̀ ilé koko ń gorí ilé koko nínú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà. Àwọn adíje dupò gómìnà nínú ẹgbẹ́ òṣèlú káàkiri ní orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ètò ìdìbò abẹ́lé wọn ni wọ́n ná owó tí ó lé ní bílíọ̀nù lọ́nà 30 náírà, ìyẹn 30 billion naira. Olórí àjọ EFCC ni ó fi ọ̀rọ̀ yìí léde. Alága àjọ tó ń mójútó ìṣòwò olùkúmọkùmọ ní orílẹ̀-èdè wa Nàìjíríà ìyẹn Economic and Financial Crime Commission EFCC Ọlá Olúkóyèdé ni ó ti sọ̀rọ̀ sí bí owó tí àwọn olóṣèlú tí wọ́n ná nínú ètò ìdìbò abẹ́lé wọn bí ó ṣe ti pọ̀ ní àpọ̀jù. Bákan náà ni ó tún ṣàfihàn rẹ̀ wípé àwọn adíje du ipò gómìnà nínú àwọn ẹgbẹ́ òṣèlú káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà ni ó ná ó kéré jù ni wọ́n ná láàrin bílíọ̀nù lọ́nà 20 náírà, ìyẹn 20 billion naira sí bílíọ̀nù lọ́nà 30 náírà, ìyẹn 30 billion naira nínú ìlànà ètò ìdìbò wọn. Bákan náà ni ọ̀gbẹ́ni Olúkóyèdé ni ó sọ ọ̀rọ̀ yìí ní ọjọ́rú àná, ìyẹn ọjọ́ 10 oṣù kẹfà ọdún 2026 nígbà tí ó ń gbé ìdánilẹ́kọ̀ọ́ kan kalẹ̀ nílé ẹ̀kọ́ gíga fásitì ìlú Ìlọrin, ìyẹn ní ìpínlẹ̀ Kwara, níbi ètò kan èyí tí àjọ èyí tí ó ń mójútó àlàáfíà àti ìlànà tó gbọgbọ́n láàrin ìlú gbé kalẹ̀ láti lè fi ṣe ìgbáradì fún ètò ìdìbò ọdún 2027, ìyẹn Center for Peace and Strategy Studies tí èyí tí ó gbé kalẹ̀ fún ètò ìdìbò ọdún 2027 èyí tí ó ń bọ̀ lọ́nà yìí. Níbàámu pẹ̀lú ọ̀gá àgbà fún àjọ EFCC, ó jẹ́ kó di mímọ̀ wípé pẹ̀lú bí ìgbówólórí bí ó ṣe ń lọ káàkiri orílẹ̀-èdè wa Nàìjíríà, àwọn ẹ̀ka ètò òṣèlú ni ó ti mú ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà wà nínú ewu, èyí tó sì ti jẹ́ kí ètò ìṣèjọba àwarawa kí ó wà nínú ewu. Ó wá ṣe ìkìlọ̀ fún àwọn adíje du ipò káàkiri nínú ẹgbẹ́ òṣèlú wípé bí wọ́n ṣe ń ná owó èyí tí ó gọbọi nínú ètò ìdìbò láti bọ́ sí ipò ọmọ oyè ẹgbẹ́ òṣèlú wọn ni ó léwu púpọ̀, nítorí wípé bí wọ́n bá jáwé olúborí nínú ètò ìdìbò ọ̀hún tí wọ́n sì padà di gómìnà tàbí ipòkípò èyí tí wọ́n fẹ́, wọn kọ́kọ́ rí wípé wọ́n wá owó èyí tí wọ́n fi
ṣe ètò ìdìbò wọ́n wá padà sí àpò wọn. Ó wá ṣàlàyé wípé nígbà tí wọ́n bá dé orí ipò yìí gbogbo ohun tó máa wà ní orí wọn àti ojú ìwòye wọn ni wípé gbogbo owó tí wọ́n ti ná lásìkò ètò ìdìbò àti àsìkò ìpolongo bí wọn yóò ṣe dá padà sínú àpò àsùnwọ̀n wọn, èyí tí ó sì fà á tí ìwà ìbàjẹ́ yóò máa gògò sí láàrin orílẹ̀-èdè wa Nàìjíríà nínú ètò ìṣúná ará ìlú. Bákan náà ni ó wá sọ wípé bí ìjọba orílẹ̀-èdè Nàìjíríà àti àwọn ẹgbẹ́ òṣèlú ní orílẹ̀-èdè Nàìjíríà bí wọn ò bá dẹ̀yìn kúrò nínú irúfẹ́ ìwà yìí ni yóò dabarú ètò ìṣèjọba àwarawa ní orílẹ̀-èdè Nàìjíríà, èyí tí ó sì jẹ́ kí gbogbo ẹ̀ kó dojúdé. Bákan náà ni Olúkóyèdé ni ó wá sọ wípé òun rọ àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò gbogbo àti àjọ tóun darí rẹ̀ èyí tí í ṣe àjọ EFCC láti ṣiṣẹ́ papọ̀ láti rí i dájú wípé wọ́n ráwọ́ tó àwọn tí wọ́n wà nínú ìwà ìbàjẹ́ èyí tí wọ́n fẹ́ máa kó owó ìlú jẹ ní ìkókùkù bí wọ́n bá dé orí ipò gẹ́gẹ́ bí ipò tí wọ́n lọ fún. Bákan náà ni ó wá sọ wípé kí àjọ tí òun darí rẹ̀ àti àwọn àjọ èyí tí ó mójútó ètò ìdìbò kí wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ní ìfẹ̀gbẹ́kẹ̀gbẹ́ láti rí i dájú wípé kò sí kọ́nu-kọ́họ kankan nínú ètò ìdìbò ọdún 2027 àti wípé kò ní sí àyè fún ríra ìbò, títa ìbò àbí ṣíṣe màgòmágó nípa ètò ìṣúná ní àwọn ibi tí wọ́n ti ń di ìbò nílẹ̀ wa Nàìjíríà. Olúkóyèdé ni ó tún sọ wípé àjọ ọ̀hún ni ó ti ń gbìyànjú láti ra àwọn ọkọ̀ ayárafẹ́fẹ́ akáwòrán sílẹ̀ ní ojú òfurufú láti máa lọ káàkiri lọ́jọ́ ètò ìdìbò láti máa fi ṣe àbójútó bí ètò ìdìbò bá ṣe ń lọ káàkiri àwọn ẹ̀ka èyí tí wọ́n ti ń dìbò láti má fi àyè gba màgòmágó nínú ètò ìdìbò kí gbogbo ẹ̀ bá fi lè lọ ní mẹ̀lọmẹ̀lọ láyọ̀ àti àlàáfíà. Sometime late last year, we took an assessment of how much a contestant for the office of a governor in Nigeria spends in the build-up to the election, during the primaries, and during the election itself, and post-election, tribunal issues and all of that. And we saw it to be between 20 and 30 billion naira. Yes. And so if you spend that kind of money to get to an office, of course, everybody sees it as an investment. And that's why we are here, to see what can we do to sanitize our electoral process and ensuring that the process is not contaminated. Because when the process is contaminated, you get contaminated leaders. Iléeṣẹ́ ọlọ́pàá ti ráwọ́ tó àwọn ọmọ orílẹ̀-èdè Pakistan ní ìpínlẹ̀ Èkìtì èyí tí wọ́n ń hu àwọn ìwà kan èyí tí ó lẹ́jà bákan nínú tí wọ́n sì ń fura sí wọn. Ọwọ́ ọlọ́pàá ti tó wọn ní ìpínlẹ̀ Èkìtì. Ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkìtì ni ó ti ráwọ́ tó àwọn ènìyàn kan tí wọ́n jẹ́ 4 tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Pakistan tí wọ́n sì ti wà ní àkàtà àwọn ọlọ́pàá lórí bí àwọn ènìyàn tó wà ní agbègbè Ẹ̀yìn Èkìtì ní ìjọba ìbílẹ̀ Ìrẹ́pọ̀dùn àti Ìfẹ́lódùn ní ìpínlẹ̀ Èkìtì ni wọ́n ṣe pé àwọn ọlọ́pàá wípé àwọn rí àwọn 4 yìí tí wọ́n rìn gbèrègbèrè tí wọ́n sì ń ṣe àwọn ohun tó jẹ́ ohun ìfurasí ní àárín ìlú. Bákan náà wọ́n jẹ́ kó di mímọ̀ pé lọ́gán tí àwọn ọlọ́pàá gbọ́ ọ̀rọ̀ yìí ni wọ́n tètè lọ sí ibi bẹ̀ nítorí wípé àwọn ẹni yìí ni wọ́n sọ wípé ojú àwọn táwọn ń wò yìí wọ́n ṣe ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àti wípé wọn ò jọ àwọn ènìyàn tí àwọn mọ̀. Nígbà táwọn ọlọ́pàá tí wọ́n débi tí ìṣẹ̀lẹ̀ wọn ti ṣẹlẹ̀ wọ́n jẹ́ kó di mímọ̀ pé lóòótọ́ àti lódodo ni àwọn ráwọ́ tó àwọn 4 tí wọ́n jẹ́ ọmọ orílẹ̀-èdè Pakistan tí orúkọ wọn sì ń jẹ́ Muhammad Yusuf, Gani Abdul Jabbar àti Yusuf Muhammad tí gbogbo wọn jẹ́ ọmọ orílẹ̀-èdè Pakistan. Nígbà tí ìfọ̀rọ̀wánilẹ́nuwò èyí tí ó ń lọ lọ́wọ́ àwọn afurasí ọ̀hún ni wọ́n jẹ́ kó di mímọ̀ pé àwọn wá sí orílẹ̀-èdè Nàìjíríà láti wá ṣe okòwò èyí tí ó ní ṣe pẹ̀lú títa ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àti rírin ìrìnàjò afẹ́ sí àwọn apá ibìkọ̀ kan ní orílẹ̀-èdè wa Nàìjíríà. Bákan náà ni ó tún jẹ́ kó di mímọ̀ pé àwọn ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n tún bẹ̀rẹ̀ sí ní fi ọ̀rọ̀ pò wọ́n nífòpò èyí tó sì mú kí àwọn ènìyàn yìí kí wọ́n máa sọ ohun tí wọ́n rí lọ́bẹ̀ tán fi wàrú sọ́wọ́. Wọ́n tún jẹ́ kó di mímọ̀ pé pẹ̀lú bí àwọn ènìyàn yìí ṣe sọ pé àwọn fẹ́ wá ṣe àwọn okòwò kan, iléeṣẹ́ ọlọ́pàá wá jẹ́ kó di mímọ̀ pé àwọn okòwò tí wọ́n fẹ́ wá ṣe yìí ni ó nílò láti ní àwọn ìbéèrè tí wọn yóò béèrè lọ́wọ́ wọn nínú rẹ̀ nítorí pé ó ní
ìfurasí lọ́wọ́. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ èyí tí ó jẹ jáde láti ẹnu iléeṣẹ́ ọlọ́pàá, wọ́n jẹ́ kó di mímọ̀ pé wọ́n ti ń yẹ àwọn ìwé wọn wò láti lè fìdí rẹ̀ múlẹ̀ wípé bóyá lóòótọ́ àti lódodo ni wọ́n wá sí ìpínlẹ̀ Èkìtì láti wá ṣe okòwò tàbí wọ́n wá síbẹ̀ láti wá ṣe àwọn iṣẹ́ tí kò bá òfin mu. Níbàámu pẹ̀lú ọ̀rọ̀ yìí tí ó jẹ jáde láti ọ̀dọ̀ àwọn ọlọ́pàá, iléeṣẹ́ ọlọ́pàá ti sọ wípé wọ́n ti bẹ̀rẹ̀ iṣẹ́ ìwádìí èyí tí ó gúnmọ́ láti lè fi ṣe àrídájú àwọn ohun tí ó ń ṣẹlẹ̀ ní agbègbè náà. Bákan náà ni wọ́n rọ àwọn ènìyàn tó wà ní agbègbè ọ̀hún láti jọ̀wọ́ láti máa fi ohunkóhun tó bá rí tí kò bá ìlànà òfin mu tàbí tí ó ń bà wọ́n lẹ́rù láti máa fi tó àwọn ọlọ́pàá àbí àwọn agbófinró àbí àwọn ẹ̀ṣọ́ aláàbò gbogbo tó bá wà ní àkàtà wọn ní agbègbè wọn láti máa fi tó wọn létí kí wọ́n bá fi lè tètè jí gìrì sí ojúṣe wọn, nítorí wípé bí wọ́n bá rí nǹkan tí wọ́n bá sọ ó lè pa wọ́n lára. Bákan náà ní ẹ̀ka iléeṣẹ́ ọlọ́pàá ti ìpínlẹ̀ Èkìtì ni wọ́n wá sọ wípé àwọn sì ní ìfaradì tó gúnmọ́ sí dídáàbòbò ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ní ìpínlẹ̀ náà, kí àwọn ènìyàn ìpínlẹ̀ náà ṣiṣẹ́ ní ìfọwọ́kọwọ́ àti ìsowọ́pọ̀ pẹ̀lú àwọn àjọ ẹ̀ṣọ́ aláàbò gbogbo láti lè fi rí dájú wípé àlàáfíà àti ààbò pípé wà lórí ẹ̀mí àti dúkìá àwọn ènìyàn ní ìpínlẹ̀ Èkìtì. Èyí lópin ìròyìn wa fún ti àsìkò yìí láti ẹnu Ọláolúwa Olúṣeun Adékúnlé fún ìkànnì Yorùbá Gidi TV. Ẹ sì kú ojú lọ́nà àwọn ètò alágbára mìíràn tó ń bọ̀ lọ́nà láìpẹ́ àti àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn míì. Èwe ń jẹ́, èbò ń jẹ́, ìṣẹ̀ṣẹ̀ ń bẹ síbẹ̀ gidigidi. Ìwé ń jẹ́, egbò ń jẹ́, àwọn tọ́lọ́run fi ránṣẹ́ wá síbẹ̀. Lóòótọ́ wí bẹ́ẹ̀ jẹ́ bẹ́ẹ̀ tọ́lọ́run ọba ni. Ẹ wá wá àwọn tọ́lọ́run fi àṣírí ewé àtegbò lé lọ́wọ́. OEA herbs and shrub spices ni wọ́n ń jẹ́. Ilé-iṣẹ́ tó fi ìlànà ìgbàlódé ṣàgbékalẹ̀ ògùn ìbílẹ̀ tí yóò dùn lò fún gbogbo èèyàn láti ṣètọ́jú onírúurú àìsàn àtàrùn tí ń bá ní ìjà lágọ̀ọ́ ara. Ọ̀gọ̀rọ̀ èèyàn tó ń sunkún dọ́dọ̀ wọn ló ń rẹ́rìn ayọ̀ dúpẹ́ báyìí o. OEA herbs and shrub spices ni yóò fi wí àtegbò ṣètọ́jú àìsàn jẹjẹrẹ tá a mọ̀ sí cancer, ìtọ̀ ṣúgà, diabetes, hepatitis, àìsàn ẹ̀jẹ̀ ríru tá a mọ̀ sí hypertension, àìsàn rọpárọsẹ̀ tí ń dáni gúnlẹ̀ tá a mọ̀ sí stroke. Obìnrin tí ń sunkún lórí àìrọ́mọbí lójú ẹnu ọ̀rọ̀ rẹ̀ ti dayọ̀ tó bá ti délé iṣẹ́ wa. Ọmọkùnrin tátọ̀ rẹ̀ ti lẹ̀ tí ò lè dọmọ. Ìwọ ọlọ́mọkùnrin tó lè tàtẹ̀kọlẹ̀ múnú olólùfẹ́ rẹ̀ dùn. OEA herbs and shrub spices olú ilé iṣẹ́ wa wà ní Ìjẹ̀bú-Òde ìpínlẹ̀ Ògùn, látúwà káàkiri àwọn orílẹ̀-èdè míì lágbàáyé. Ẹ máa pè 09150491169. OEA herbs and shrub spices. Ọlọ́run ló ń fún wa ṣe.